You are watching GboahTv. Kindly subscribe to our YouTube channel for more videos. Click on the subscribe button down below and the bell beside it. This will notify you once we drop a new video. Thank you. Mo gbàdúrà fún pé ẹ̀mí àṣẹ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Ìgbà ọdún báyìí ọdún kan ni. A ṣe púpọ̀ ọdún láyé, àwọn ọmọ ẹ̀ náà á dẹ̀ ṣe lágbára Ọlọ́run. Á dàgbà dògbò, á ṣe 50, á ṣe 60, á ṣe 70, 80, 90, 100 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà ọlá àtàlàáfíà ara. Ìwọ ẹ̀ dá o, ó níwà tó dáa, kò dẹ̀ yọ mí lẹ́nu, àtàwọn ẹgbẹ́ àtàwọn àbúrò ẹ̀ gbogbo wọn jọ ń ṣe dáadáa ni, kò sí wàhálà. Mo gbàdúrà fún, mo ti jí láàárọ̀ yìí ní aago 5 mo ti gbàdúrà fún àwọn ọmọ ẹ̀ náà pé ó máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Ìgbà ọdún báyìí ọdún kan ni, ọdún tó ṣe lọ́dún yìí á tún ṣe míì, bó wá ṣe lè wù kí ọlá ẹ̀ kó pọ̀ tó tàwọn ọmọ ẹ̀ á pọ̀ ju tiẹ̀ lọ. Á dẹ̀ ṣoríire, àtàwọn ẹgbẹ́ àtàwọn àbúrò ẹ̀ gbogbo pátápátá níjọ máa ṣoríire lágbára Ọlọ́run. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Thanks for watching this video. Please don't forget to click on the subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you.